nígbà tí èèyàn bá ti jẹ́ olókìkí tó dẹ̀ jẹ́ ẹni tí ayé ń fẹ́ bí a sì máa wá wọn káàkiri náà nù táà ní rí hàn ṣùgbọ́n mo dúpẹ́ pé bí ànábì bá sá fún òkè gan lè sídìí yóò lè lọ bá ànábì níbi tí ìfẹ́ bá wà ní. a ti gbé wọn sórí ètò nínú Ìrìnkèrindò pẹ̀lú Gbénga Adébóyè ní ẹ bá sá fún wa ìyókù tó kù tẹ́ ẹjọ́ sí nínú ilé ayé yín ń dà wọn ọmọdé wa lò mọ́lọ́dà yín wà ká ẹ mọ́ sitting room yín ìmáṣà tẹ́ ẹ kọ́ bí tẹ́lẹ̀ máa ṣe fàájì ní wà ká ẹ mọ́ òun lẹ fi rí mi bí mo kúrò níbi gbàgede ọ́fíìsì mi mo wá bá wọn ni ẹ pẹ̀lẹ́ sà. ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ̀yin ara ilẹ̀ mọ́ dáhùn ọ̀nà kan wọjà ló mú kápẹ́ńtà tó ń gọ̀pẹ́ àti pé ẹ jókòó dáadáa ẹ jókòó dáadáa. ṣe rí ibi táyé ń lọ ní ìsìn wọ́n ní ọkùnrin ò lọ́mú ọkùnrin lọ́mú omi ni ò sí ń bẹ̀ omi sì wà ń bẹ̀ kò tọ́ mọ́ mu ni so gbogbo ẹ̀ tá a bá rí 24 hours lò tó bá jẹ́ 48 làwa lè mọ́ lò kẹ́yìn ọmọ lò 24. ọmọ ṣe ọkọ̀ sọmi lọ́mú ọkùnrin. kò tó mu ní tó bá tẹ̀ dáadáa yóò yọ funfun dáadáa. omi náà lomi jẹ́. ẹ dẹ́kun yín fún gbogbo ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ti lágbàáyé. fáwọn tó ti gbọ́ orúkọ mi dáadáa tẹ́lẹ̀ wọ́n máa ń pè mí ní Ọláyínká Ọláyanjú èmi náà ń ṣe díẹ̀ nínú gbóhùnsáfẹ́fẹ́ àti pé ibi tó lọ́n ṣàkẹwà tó fi wá tì sí ni àwa ń lò ó báyìí. ọdún mi lè ti bẹ̀rẹ̀ gbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ òun lè ti bá ṣiṣẹ́ rí. tó jẹ mọ́tò lọ́rọ̀. ọ̀rọ̀ Gbénga Adébóyè làwọn aṣọ lẹ́nìí tí wọ́n bá ń sọ̀rọ̀ lónìí ẹ bá àmọ́ wà mọ́ ẹ bá ń sọ ọmọ yòókù tẹjọ sí tẹ̀yìn Gbénga jọ fà mo fẹ́ mọ gbogbo ẹ̀. mo bẹ̀ láti Port Harcourt ká tó wá darí sílùú Èkó alọ látòrí rédíò Lagos lórí Ray Power lórí Fàájì FM lórí AIT lórí LTV aṣáǹkáàkiri ká tó wá padà sí Ìbàdàn lórí Ray Power àti AIT lórí Honor FM lórí Trill FM lórí R2 FM ó pọ̀ ntí ẹ mọ yé. ọdún wo lẹ pàdé Gbénga Adébóyè àti ìbẹ̀rẹ̀ lórí. gbogbo ìta sọ 1990 ni. kàlàdé ẹ ti darúgbó ẹnìwẹ̀ irúgbọ́n yẹn ti ń funfun náà. ẹ̀yin ò darúgbó. èmi sẹ̀ jí ni. èmi náà. funfun olè lórí mi àgbà. ọ̀pẹ̀lọpẹ̀ ìdáyẹ mẹ́ta lóhùn o èmi ètò ẹ̀rí ìmọ̀ṣubú lélùbọ́ ni èlùbọ́ ló fà. ẹ fọlọ́run lẹ́nu ayé mi. alàgbà Ọláyínká Ọláyanjú. ẹ ti sọ̀rọ̀ Gbénga fún àárẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ẹ sọ tán. bẹ́ẹ̀ni. ẹ sọ tán rárá. bẹ́ẹ̀ni. ìyẹn dẹ̀ náà wò pé kí ló lè ṣẹlẹ̀. gbogbo ẹjọ́ bá dé a lọ́wọ́ fún tá à ń ṣe yìí a ó fún wọn lépè ní o. torí alẹ́mọ́ ẹ̀jẹ̀ rí máa yí o. tó ń pa bẹ́ẹ̀. sọ̀rọ̀ Gbénga Adébóyè mò ń gbọ́ ọ̀yẹ̀já mọ̀ bọ́rọ̀ tiwa lọ. tí wọ́n kéré nú ọyé. bẹ́ẹ̀ni. ẹni kí láti jọ fàárí. ẹ sà ẹ ti sọ díẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. ẹ já gbọ́ owó yòókù. a lè sọ́tàn ṣe rí kinní kan tí mo gbàgbọ́ ni pé Gbénga Adébóyè èèyàn àrà ọ̀tọ̀ ni. èèyàn sáni. èèyàn ní ṣùgbọ́n àrà ọ̀tọ̀ ni. ẹ fà àrà ọ̀tọ̀ kó èèyàn rẹ̀. bẹ́ẹ̀ni torí pé number one kò sí nǹkan kan tí ń wọ́ọ̀rì rẹ̀ lẹ́yìn bá ti ń kọ́kàn sókè yóò kàn ju ẹ̀fẹ̀ kan lẹ̀ ni kò rán yín iṣẹ́ ẹ̀yin lẹ̀ ń wọ́ọ̀rì òun ò wọ́ọ̀rì jẹ́ fún wọn lápẹ̀rẹ̀ níjọ́ kan ó ń ṣe program ní rédíò Lagos ìyàwó rẹ̀ lára wá pè sórí ètò. lára kan náà. bẹ́ẹ̀ ni ó wá pariwo Gbénga ṣe bó ló máa fọwọ́ sórí tébù ni. ó ní owó oúnjẹ àárọ̀. ìyàwó òyìnbó pálọ̀ mi ló pé òun ẹja máa bẹ́tò lọ. gbogbo ayé dẹ̀ ti gbọ́ owó oúnjẹ ẹlẹ̀ láàárọ̀. kò ní bó bẹ bá jalè kò ní dá yín lóhùn. ẹni sẹ́mi nìkan mú kọ́ sẹ́rù rẹ̀ àbí sẹ́mi kan náà pọ̀ ni. nígbà tó bá sọ ìwọ tó ń bínú ṣé inú rẹ̀ ò ní wálẹ̀ kì í wọ́rì nǹkan kan ṣùgbọ́n kinní kan ni mo wá máa ń bẹ lọ́hùn fún ó kàn dùn mí pé Gbénga Adébóyè ò pẹ́ láyé ju bó ṣe yẹ lọ kó gùn 40 kinní kan ló fi kó lẹ̀. Jésù 36 years ló kó 33 tiẹ̀ ni 66. ṣé wàá rí ti Gbénga Adébóyè nígbà tó wà láyé tó Gbénga Adébóyè bá bá ọjà mọ́jọ orojọ́ síwájú ẹ̀ o. yóò jàre tó bá ti rojọ́ síwájú ẹ̀. yóò mú rọ́kùn. kò ní mú ọkùn yóò present ẹ̀ tí gbogbo èèyàn ó gbà ní ìwọ lọ́wọ́ àmọ́ parọ́ lójú wọn. ṣé mọ̀ pé ọ̀tọ̀ ni ok jáwó báyìí lọ́ọ̀yà tó mọ̀ pé ọṣẹ ẹ̀ṣẹ̀ yìí yóò bọ̀ present kéèsì ẹ̀ tí adájọ́ fi ojú òfin tó dáa wù ọ́. bẹ́ẹ̀ni. bọ́ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ rí nù kọ́lọ̀ fọ̀rùnkẹ́ olóògbé Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn. ọ̀gá ló jẹ́ fún ọ. ọ̀gá ló jẹ́ níjọ́ tí ó pé ọdún mẹ́ta tí Gbénga Adébóyè kú àwọn lọ interview Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn a ní irú ọmọ wo ni ó ní bó ti sọ náà nù
Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn náà òun náà ti dèrò ọ̀run ní ìsìnkú yẹn ríra wọn àmọ́ ó ní ọmọ líle ni ó sì sọ lẹ́ẹ̀mẹ́ta mo ní sẹ́yìn tẹ́sán ó ní mi ní sọ jù lọ ọmọ líle ni. ọ̀tàn ó tán torí Gbénga lé o. wọ́n ní pé wọ́n ti da ọ̀pọ̀lọpọ̀ nǹkan pọ̀. bẹ́ẹ̀ ni àti Gbénga tí Gbénga wà láyé ẹni tó máa ń wá agbára ni. kí ẹ máa fẹ́ jẹ̀sẹ̀. rárá ewu agbára tí o fi ju èèyàn lọ ṣé o mọ̀ pé àwọn nǹkan kan wà tí wọ́n ní scientifically kò possible ṣùgbọ́n natively ó possible. ẹ tún jókòó mojo dáadáa. ṣé àwọn nǹkan kan ọ̀pọ̀ rẹ̀ tó bá rìn ló lágbára fún covid. rárá n tí mo jẹ́ fún wọn lápẹẹrẹ kan. ẹ̀gbọ́n mi. a lọ pàtí kan ní ó dà pé mo ṣe ni àfa àkànṣe mọ̀ pé táwọn àfa bá rí olókìkí bẹ́yẹn wọ́n fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n wà ní àfa yẹn wá bọ́ mọ́fìlà tó wà lọ́rùn rẹ̀ báyìí àwọn ìkíní tó máa sọ séjìká ó wá gbé kọ́ ó ní wàláì agbára mo gbé wọ̀ ọ́hún bó ṣe wà ọ́hún ó ṣàbẹ̀rẹ̀ sí pọ́n aṣọ ńlé. ta ló gbé wọ̀. àfa ló gbé wọ̀ Gbénga Adébóyè lọ́rùn. mo fẹ́ gbọ́ bẹ́ẹ̀ wọn. Gbénga Adébóyè wá fún alùkímbà. bẹ́ẹ̀ ni ó gbé wọ̀ lọ́rùn Gbénga Adébóyè wá fún lówó nígbà tí àwa parí àfa bá fẹ́ àwa fẹ́ rí aṣọ lọ àfa mo fún yín lówó ẹ fẹ́ léyìí lẹ́ẹ̀ lọ́rẹ̀ ṣe mí kò mọ̀ tí wọ́n lò fún o ṣá mọ̀ pé nítorí fi pọ́n gbàsọ kò mẹ́. gbàsọ ó gbàsọ lọ kí ni ń fà ẹni tó ṣe pé tó máa sọ fún pé kí ni oògùn báyìí ń ṣiṣẹ́ bàbá wọ́n máa ní 500,000 ẹ gbà ẹ bá ń ṣe tèmi 500,000 tó san níjọ́ tó bá padà wá mọ́ lè rò pé nítorí ṣe fún ni ó padà wá gbà lọ́wọ́ ẹ̀ o èyí tó ṣe tó tẹ́ẹ̀sì fún tó ti ṣiṣẹ́ yẹn ni ó mú lọ bàbá ìtẹ́ẹ̀sì fèmí ẹ̀ mọ̀ ń lò lọ ẹ jẹ́ kémi ọmọ mi fi yín lọ ṣé irú yẹn ó mọ̀ pé ó ń wá agbára gidi irú èèyàn ò gbọ́dọ̀ fara wé níjọ́ kan yọ̀dà tí Gbénga Adébóyè bá fẹ́ tọ́ bá ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo lọ lè ṣẹ̀ tí ó fẹjọ́ ẹ̀ sùn yàn. ọ̀fẹ́jọ́ mi sùn yàn rí gbà ìdánwò àlàyé. mà gbọ́ kéèyàn pè wá kó ní mo fẹ́ fẹjọ́ Akíìmù sùn. Akíìmù wo. Akíìmù ẹnu jùjú yọ. bóun tiẹ̀ ti jẹ́ pẹ̀lú Gbénga. àwọn close dáadáa ẹ̀yìn Gbénga Adébóyè l'Akíìmù ti dìde. ó wá ní Akíìmù láhùn ẹni tó sọ pé èèyàn láhùn ẹ rò pé kò fún lówó ni. Akíìmù láhùn lóòótọ́. sámọ̀ gbọ́ sọ láhùn lóòótọ́. ó láhùn sámọ̀ gbọ́ ṣé bóun ni mo ti sọ rí lórí ètò yìí tí ó ní kí Akíìmù fún un lówó tó fi lọ wówó tó fi lọ gba owó ńlá kan. Akíìmù ẹnu dùjú yọrí o. thank you. ó wá ní Akíìmù láhùn ẹ gbọ́ ahun kí ló ní Akíìmù láhùn oògùn. èwo lè oògùn ó ní ó lọ́sẹ̀ ìtajà kan ó yẹ kó fún mi kémi yóò lò kémi náà lè mọ ta èmi ò sì ọmọ ìyá lẹ́nu kéèyàn sọ pé yẹn láhùn ó wà ló láhùn owó ó láhùn oúnjẹ ó láhùn oògùn ṣé mo pé irú ẹjọ́ yẹn ò ṣe é rò ń pa. wọ́n jẹ́ gbọ́ rí pé ọmọ bàbá wòlíì. nílẹ̀ sàmájà àbí Gbénga Adébóyè. bàbá àgbà wòlíì ní Ìpẹ́tùmọ̀dù. ní Gbénga Adébóyè ní gbọ̀ngàn lọ́dẹ mu tóótọ́ ní gbogbo alámọ̀ pé bàbá rẹ̀ wòlíì ni kódà àmọ́ sọ́ngbà kan ní ẹ wo òkú bàbá mi ṣọ́ọ̀ṣì ní òsín ṣọ́ọ̀ṣì mò ń kọ́ fún bàbá mi gbogbo yín lẹ̀ tẹ̀lé mi débẹ̀ ẹni tí ò bá tẹ̀lé mi lọ ìní bá sọ̀rọ̀ ẹ mọ́. kó wá sin bàbá rẹ̀. kó wá sin bàbá rẹ̀ lọ́dún kan à ń ṣe patí kan ní ọgbà rédíò Lagos Tinubu ni ó jẹ́ gọ́vnà ńgbà yẹn ààrẹ wà sí ló jẹ́ gọ́vnà ńgbà yẹn ó wá jókòó Gbénga Adébóyè ní gọ́vnà Rẹ̀mí Tinubu ló jókòó ti ọkọ rẹ̀ ńgbà náà gọ́vnà Lagos wá ní gọ́vnà Rẹ̀mí bá mú fóònù gọ́vnà bá ń tẹ nọ́mbà mi sórí fóònù gọ́vnà kí gọ́vnà mọ̀ pè mí directly. èyí ti sẹ́. ó ní sẹ́ẹ̀rí kí ní tẹ́ ẹ máa fún mi tí mo fi máa ṣe MC yẹn ní ti máa rù kó tó déwájú mi. èwo nu owó. gọ́vnà lè sign 1 million kí 600,000 dọ́dọ̀ rẹ̀. àwọn náà ní jẹun àwọn owó ti ṣe ábí wíń ṣàkàfà yóò ti fún ó wá máa gbọ́ ó wá ní. bẹ́ẹ̀ ló ṣe ń rí bẹ́ẹ̀ ni yóò sì máa rí lọ títí láéláé àmín. ó wá ń ṣàlàyé kinní kan pé oògùn tó bá jẹ́ oògùn ni bàbá mi ní sí oògùn fún Tinubu ń gbọ́ sí bàbá rẹ̀ olóògùn bàbá rẹ̀. wòlíì bàbá. yẹ̀yẹ́ ni ó bá wá fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹni tó fi bàbá rẹ̀ ṣerú yẹ̀yẹ́ hùn tó bá fi wọ́n ṣe yẹ̀yẹ́ tó wá ń jà sọ́mọ̀ kó ọjọ́. kò tẹ̀ ní. ẹni àwọn ẹ̀yẹ́yẹ́ kan wà tí ó ṣe kọ́lọ̀ fọ̀rúnkẹ́ Kọ́lọ̀ Láwùyí ìyàwó Kọ́lọ̀ Láwùyí náà ti jáde láyé láìpẹ́. Kọ́lọ̀ ń bá ní fọ̀rúnkẹ́ ẹja dákẹ́ ìṣẹ́jú kan. kí Olúwa kó tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. àmín. ṣé ọmọ tó dájà lẹ̀ láàrin Kọ́lọ̀ Láwùyí àti Gbénga Adébóyè. èèyàn mi ọmọ. kéèyàn bọ́ sórí rédíò kó ní ngbà délé mi àwọn ọmọ mi bá bẹ̀rẹ̀ sí ka báíbù wọ́n bá ń ka Olúwa ní olùṣàgùntàn mi ìgbà tá a wá délé Kọ́lọ̀ Láwùyí làwọn ọmọ rẹ̀ bá ń pọ̀fọ̀. èèyàn ló ń ṣe o ìyàwó Kọ́lọ̀ Láwùyí pásítọ̀ ní Rìdíìmù
ọwọ́ níyàwó pásítọ̀ ọmọ rẹ̀ ń pọ̀fọ̀ ìyẹn wà láìkí ẹ̀ ó wá sọ fún ọkọ ẹ̀ pé kó jọ kó bá ń wọ́nu Gbénga Adébóyè kó mọ̀ ṣe irú ẹ̀fẹ̀ yẹn mọ́. ṣùgbọ́n kan ń pọ̀fọ̀ náà ti bá ń bẹ̀rẹ̀ ètò. ọkọ nìyẹn àwọn ọmọ ló sọ pé ń pọ̀fọ̀ ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀. bóyá wọ́n gbọ́ bí ọ̀rọ̀ àti bóyá wí láàárọ̀ dà. ó tún wá dọ̀sẹ̀ tó ń bọ̀ ó tún wá kọ̀ntínú ẹ̀fẹ̀ pé àwọn ọmọ rẹ̀ ń pọ̀fọ̀. ṣọmọ níjọ́ tí ọ̀rọ̀ wa kan ọ̀rọ̀ tí Gbénga Adébóyè àti Kọ́lá Ọláwuyì àti ìyàwó Kọ́lá Ọláwuyì wá pàdé nígbà tí ọkọ rẹ̀ ò ti bá wọ́ọ̀nù Gbénga òun wá wọ́ọ̀nù ẹ̀ pé mi ò láìkí bẹ́ẹ̀ ṣe kíníkan mi ò láìkí ọ irú ẹ̀fẹ̀ yẹn ò dáa ó ń tánìṣì méjì mi ni ó wá walk away. Gbénga Adébóyè Kọ́lá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ sí mi lójú rẹ̀ ọ̀ lè gbá létí ìyẹn ni tó bá ń gbáyàwó tiẹ̀ létí èmi ìgbà tèmi létí ṣé mọ̀ pé ẹ̀fẹ̀ ló padà di tó ń bíyànnú Gbénga Adébóyè òríro wọ́n rọ ọ̀rọ̀ ti mẹ́rán ṣe lẹ́fẹ̀ ló fà á ẹsẹ̀ mu ẹ̀yin ará ilé wa mú díẹ̀ ẹ má bínú ẹ̀ka ìdí mẹ́yìn lọ. ilé wọn ni mo wá bá wọn ẹ̀sọ́. tó tá a bá sọ̀rọ̀ Gbénga Adébóyè látòní ní nẹ́ẹ̀sìà a lè sọ tán. Gbénga jẹ́ ẹnìkan ìhà tó kọ sí wọ ó yàtọ̀ sí tó kọ sí mi ó yàtọ̀ sí tó kọ sí àwọn aráàlú. ẹ sì máa sọ nítorí sọ pé ẹlòmíì ẹ sì sọ tó ń ṣẹlẹ̀ ẹ̀yin àti ẹ̀ mú bọ̀ ṣùgbọ́n kíní kan rèé. kíni. ó tún sẹ́ni kankan sí Ọláwuyì náà tí mo lè rántí. Kọ́lá Ọláwuyì kẹgbẹ́ òsókè tí mo lè rántí. kíni. nǹkan náà ni pé ó lọ ṣètò kan ní OGBC. lábẹ́òkúta. ní tí Kọ́lá fi ń jẹun nínú ayé ó ní a peep into the unknown program. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tó lè ta lẹ́rù àìrí. Gbénga jẹ́ ẹlẹ́fẹ̀. bẹ́ẹ̀ ni tó yàtọ̀ síra wọn tó kẹ́yìn síra wọn. ó lórí ètò mọ́ wà lábẹ́òkúta náà. ọba ní lálẹ́ yìí. ó sọ̀rọ̀ bí Kọ́lá. ó sọ̀rọ̀ bí Kọ́lá. ẹ ò ní gbọ́ nǹkan kan tó jẹ mẹ́ẹ̀fẹ̀. Kọ́lá Ọláwuyì máa ń lò. ó ti ṣe rìkọ́dé wá. tí yẹn ń dóbi bàtẹ́ bí Kọ́lá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. ó ní ẹnìkan yí ẹyin ẹni tó yí ẹyin ológun ni ó lè lọ rè jí ẹyin wọn ò rí ẹyin yẹn fi ṣe nǹkan ọjọ́ burúkú lè túbọ̀ ó sì ṣe program fún wákàtí kan tí àwọn èèyàn pè pé irú ẹ tó jí ẹyin yẹn ó lè ní. wọ́n ti gbàgbé pé Kọ́lá Ọláwuyì lọ́wọ́ ẹ̀ pé kì í ṣe Kọ́lá Ọláwuyì. bẹ́ẹ̀ ni ọkàn ṣe bẹ́ẹ̀ ni pé òun ti fẹ́ máa bẹ̀rẹ̀ ẹrú ẹ̀ báyìí pé òun tún gbóná gan wọ́n ṣàṣọ pé àwọn èèyàn pè bí 49 ọmọ nígbà tí wọ́n parí ètò ẹni tí ó pè pé ẹni tí ó text message pé onígbọ̀wọ́ tó wọlé gbogbo ohun tí mò ń wí látàárọ̀ àgbélọ̀rọ̀ ni o ẹnìkan fún ọ̀yẹ́yìn nítorí náà Kọ́lá parọ́ fún gbogbo ayé ni o. ìtì ẹlẹ́ni fi ń jẹun bí ìgbà tó wá mú abẹ́rẹ́ tó fi gún bàálù tẹ́ni ẹlẹ́ni ẹ̀fẹ̀ ló ń sì ń ṣe. ẹ̀fẹ̀ burúkú ni. kò mọ́ láì dáa. bóyá ìyún kan ló dé jà ìjà tí wà. ṣe rí gbogbo ẹsẹ̀ ọlọmọra wọn. ṣe rí oríṣiríṣi nǹkan ní máa ń lọ́mọra wọn kéèyàn ò tó wá di ọ̀tá alágbájá. tá a bá wò dáadáa Gbénga Adébóyè wà nínú àwọn tó advice Kọ́lá Ọláwuyì kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ kó wá jẹun kó kúrò nìbàdàn pé Èkó lọ́jà wà bẹ́ẹ̀ lówó wà ṣùgbọ́n nígbà tí Kọ́lá dé Èkó lóòótọ́ Èkó jù Ìbàdàn lọ gbogbo ọ̀nà. ẹ̀mí ò wá lé Èkó mo lé Èkó wọ́n lé padà wọ́n lé padà lẹ́kọ̀ọ́ nítorí pé ẹ̀ẹ̀mejì mo lásìdẹ́ẹ̀tì lẹ́kọ̀ọ́ tí mo dúró mi jẹ́ ń bá àti ìwọ mákẹ́ẹ̀tì Èkó ni ará Èkó lè jẹ ìlédìí ọmọ tẹ́ ẹ bá fẹ́ wà sórí ẹ̀. sọtẹ ẹ̀rú Yorùbá yín gan náà lé pọ̀ òótọ́ ni ìfẹ́ tẹ̀lé ìlédìí ọmọ máa run. ó yóò máa rùn ṣùgbọ́n tẹ́ bá ti gbọ́ ẹ̀wà sí Èkó gba oríṣiríṣi Èkó gba oríṣiríṣi nǹkan. kí ni Gbénga ṣe tó dùn mọ́ ọ́nú rí láyé kí ló ti kọ́ bọ̀ ọ́nú jẹ́. ṣe rí tó bá yẹ pé tí èyí tó fi ń dùn mọ́ yàn nú Gbénga Adébóyè Ọlọ́run fún ní ẹ̀mí kan ẹ̀mí ìfifúnni ni. ọ̀ya kò sí gan ni o ẹ má sọ pé èmi ò wá rìn sí sàkání rẹ̀ kíní kan tí mo mọ̀ ni pé tí Gbénga Adébóyè bá parí ètò rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ń sọ̀rọ̀ à ń dín àtọ́ ọmọ nǹkan mu àtọ́ ọmọ nǹkan mu ọ́ mu tó o bá lọ ọmọ gbọ́ olóòsì rẹ̀ ságbà lọ́ọ̀rẹ́ mu tí ó pa ọ́ dáwà mọ́ ọmú rẹ̀ nígbà tí yẹn pa bíi 70,000 lórí ètò tó ní Festus Odùọlá àti Bánjọ àwọn méjèèjì náà wà lọ́fíìsì Festus ẹgbà 30,000 ẹ mọ̀ kó lọ sẹ́rí 40 àbàjẹ́ lónìí 40 yẹn wọ́n fi ra nǹkan tán ni ṣé Gbénga Adébóyè ló create impression lára ní ara àwọn aráàlú tí wọ́n fi rà dà bàbá ẹ ti ń dàgbà ní mo ń dà ẹ ti ń tẹ̀ yìí wọ́n fẹ́ yẹ kàkà kí ló dé. Gbénga Adébóyè ló create impression kan ló ní ọkàn àwọn aráàlú pé owó wà nù broadcasting torí kò sí owó tí ò lè fún yàn ojú yẹn ni wọ́n máa wá fi wo gbogbo wa pé bí Gbénga ṣe ń fọ́ owó yẹn ẹ gbọ́dọ̀ fọ́ owó. wọ́n bá na bẹ́ẹ̀ sọ́wọ́ rí bí ó ṣe ń rí tiẹ̀. ṣé mi ò lẹ́bí
ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ bíi tiẹ̀ mẹ́mẹ́ lè pawó bíi tiẹ̀. n tá à ń sọ ní iṣẹ́ mọ̀ pé. ẹ jẹ́ kí n sọ àga fún yín èmi mo sọ bẹ́ẹ̀. nígbà tó wà láyé tá a jọ wà ó lówó jù mí lọ. nígbà tá a jọ wà ó lókìkí jù mí lọ. nígbà tá a jọ wà ó ń gbaṣẹ́ jù mí lọ mo dẹ̀ gbà fún. nítorí pé nínú ayé ayọ̀ kan lọ ní. ó sì gbà fún mi. pé eléyìí níbi tó ti gbà fún mi ó gbà fún mi. kí n máa sọ bí ó ti gbà fún mi kí n sọ bí mo ti gbà fún. kí ni ẹ sọ nítorí bá ti sọ nínú ọsọ. kíníkà tí mo tún láìkí ń gbàgbé gòdè ọmọ tí o bá lóun ṣẹ̀fẹ̀ tó bá lọ bá Gbéga Adébóyè pé èmi náà mọ̀ ṣẹ̀fẹ̀ mò ń ṣe ìtòhùn ò bá mọ̀ ṣe ni kò gbé wá sórí program sọmọ pé n tó fẹ́ development fún yẹn. mo sọ̀rọ̀ lójú Gbénga sá. ilé ìṣètò ìjọ kejì photocopy machine ni o. mo sin ọmọ mi gbẹ́rẹ́ onífìlà mo sì fi ṣe rẹ́kọ́ọ̀dù. photocopy machine tó bá gbọ́ nǹkan kan pẹ̀lú tí àbófojú rí kò ní kúrò lọ́pọlọ rẹ̀ ìyẹn ó fi máa ń ṣe kí túbọ̀ bàtà tí ó ní Gbéga Adébóyè photocopy machine torí pé n tó bá ti rí àbó bá gbọ́ ló ṣe ṣe tó dùn yìí. kò wá ṣe nǹkan kan tó dùn mí torí pé ẹ mọ̀ pé wọ́n ní mọ̀jàmọ̀sá là á máa kíkan dúró. ọ̀sán fún Gbénga ni. torí mo mọ orí èèyàn tó jẹ́ kò ṣeé súnmọ́ ọ̀sán fún. kò ṣeé súnmọ́ jù kò ṣeé sá fún. bó ló sá ṣe. tá a bá ti pàdé àáfíà ọwọ́ ńgbà tó dé ségi mo sọ pé mi yìí bà lọ́wọ́ ọmọ ńgbà tó dá. kí ló dé o. tó bá ti bà lọ́wọ́ ológun Ambrose rèé àti gbé yẹ̀wò àrímú ìwọ́lọ̀ ẹ̀já àrímú màkúkú káwọ́ mi sẹ́yìn báyìí bàbá tẹ̀ báyìí. tó bá tún bọ̀ lọ́wọ́ ńkọ́. tó bá tún bà lọ́wọ́ ó tẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ tí ò bá tí ì wà. èwo ni wíwà o. ẹni pé kéèyàn ti dòdò tó ti mú nǹkan. tó ti mú nǹkan. ẹ mú nǹkan. ẹ má bínú pa fún imú ìgbà tó bá kàn yín àbọ̀ àṣẹ ńlẹ̀ yìí. ẹ sọ ẹ máa bọ̀rọ̀ bọ̀. ní ìbá wa lọ ká a mọ́lé ṣé àárín gbogbo tá à ń gbọ́ ìkọ́. àpòwàsọ fún ẹ má bínú. nígbà tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi sọ pé afẹ́ gbọ́n kìnìún tó Gbénga Adébóyè kò tí ì pín síbẹ̀ ẹgbẹ́ kìnìún kan wà ṣùgbọ́n mo fẹ́ parí gbogbo àwọn ẹ̀nà kí n tó lè pe bàbá Gbẹ́n kí n tó pe bàbá. tẹ́lá pé àwọn mẹ́ta lọ pé bàbá Gbẹ́n pé Akeem Ẹnudùjúyọ̀ wá pé Bóyè Bongaga. Bóyè Bongaga ẹ sọmọ dáadáa. Bóyè Bongaga mọ̀ pé gbogbo the whole world náà máa mọ̀. bí rúmi bá lè pè ọ́. Bóyè Adérónkẹ́ Rónkẹ́. ẹ tẹ́ fẹ́ mú kó bàbá rẹ o ìjà ti bẹ̀rẹ̀ o àpò mi kó bá ṣe ní màá ṣe sọ kí rúmi pè ẹ́ kó o sì máa tì mí. ojú dì ní. ojú wo ló ń dín tí ó kọjá mi tí Gbénga bá ń bẹ láì máa pẹ́ ò ní dáhùn. ẹ̀yin ó tún pé bá jọ ọ̀ya là. tí n bá èèyàn tó èèyàn pè ọ́ mọ́ fúnra rẹ lọ́wọ́ abẹ́ mi pé bàbá jọ́ òní kí n wá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èèyàn wá rí èèyàn pé kọ́ mo fi ń pè ọ́. àwọn tá a bá pè ọ́ gbogbo ayé gbọ́dọ̀nù rẹ ni Bongaga sọ rẹ kó o pè mí o. àwọn kan tó wà tẹ́ẹ̀tún pé. ẹ rò fún mọ̀ bínú kọ́. ṣe ẹ dá mọ̀ pé ìbínú rẹ látẹ́gùn lọ ìbínú rẹ látẹ́gùn lọ. ẹ tún pé Banjọ àti Festus àwọn tó wà lọ́fíìsì nu. kò sí kankan nu wọn tó lè sọ̀rọ̀ mi láì dáa. ó tún wá dáa ṣé mọ̀ pé ìhà àti Gbénga kọ sí aráàta ó yàtọ̀ sí àwọn tí ń rí inú ilé. ẹ bá mi sọ tó ṣẹlẹ̀ sẹ́nìkan àti ẹ̀ tó lé tí ẹ lè rántí tó yẹ pé bàbá lọ bí ẹni yóò pè lóòótọ́ ni. ọ̀dà ẹ jẹ́ ká nígbà tí Gbénga Adébóyè travel lọ sí Amẹ́ríkà ó dà pé 1995 nu. bẹ́ẹ̀ni. nígbà tí ó fi dé ìjọ tó fi ń ṣètò Bashiru Adisa Baba Gbọ́n àti Ambush Omide ti ń ṣètò bẹ́ẹ̀ níjọ́ yẹn. wọ́n ní kó máa ṣe. lórí station míì lórí station míì ẹ̀mọ̀kọ́ ọdún kan ló lò ọdún kan yìí ṣe ìṣẹ́jú márùn-ún wọ́n ti fi ọdún kan establish program wọn ó wá dé ẹ̀kọ́jú lé ó wá dé ó fẹ́ bẹ̀rẹ̀ program ẹ̀ padà lábẹ́kúta àwọn ń ṣe tiwọn lẹ́kọ̀ọ́ mélòó lábẹ́kúta sẹ́kọ̀ọ́ ó já wọnú ara wọn ni. ẹ ṣe ti fún ìsàyẹn ká mú nǹkan àbíkẹ́lẹ́ dé. àmù. mami tó wà nínú ilé la wà náà. ẹ bá kó wa ká mú un dá. ọtí wọ́rọ̀ gúnlẹ̀ mò ń gbọ́ yín. Ambush Omide àti Baba Gbọ́n wọ́n ń ṣe ní Ray Power òun ṣe rédíò Lagos ó wá fẹ́ bẹ̀rẹ̀ ó wá wò pé ìjọ táwọn tí mo máa ń ṣètò kí n tó lọ làwọn ọmọ yìí ti ń ṣètò. ayé ti gba tiwọn. ayé ti gba tiwọn ó wá lọ kí wọn lórí ètò. ìjọba lè tó bàjẹ́. strategy ó wá lọ kí wọn lórí ètò. ìjọba lè tó bàjẹ́. pé mo dé o. bọ̀kẹ́ ṣe station títí ń ṣe. kì í ṣe station títí ń ṣe ó mọ̀ pé ibẹ̀ yẹn láyé ń gbọ́ ní ìsìn ó fẹ́ lọ fi ibẹ̀ yẹn sọ fún wọn pé mo dé o. ó wá di wàhálà ṣẹ́mọ̀ nígbà tó wá ti di pé. sọ fagidi wọ studio ni. kò fagidi wọ wọ́n gbà lálejò ó wá fi ṣẹ́mọ̀ pé Gbénga Adébóyè ti dé ẹ máa gbọ́ mi ní àsìkò tẹ́ ẹ máa gbọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ hùn. ní station tẹ́ ti ń gbọ́ mi. ní station tẹ́ ti ń gbọ́ mi ọ̀rọ̀ ni o àwọn yẹn ò bínú o àwọn yẹn ò bínú o àwọn yẹn ń ṣètò wọn lọ ó wá di pé ẹnu bẹ̀rẹ̀ sí í kun pé ó ṣe jẹ́ orí ètò wọn lọ́ọ́ ti lọ polówó ètò tiẹ̀ tó ń ṣe kíníkan
ó wá mo rò pé àwọn kan bá sọ̀rọ̀ torí tí ẹ bá Gbẹ́ngà Adébóyè sọ̀rọ̀ níbi tí ti gbọ́ yóò gbọ́ o kò ṣe ń yẹ kó níjọ́ yẹn o yóò wá fi àyè lẹ̀ kí wọ́n ti bẹ̀rẹ̀ tiwọn 30 minutes kó tó bẹ̀rẹ̀ tiẹ̀. tí ẹ wọ́n gbọ́. ọ̀rọ̀ gbọ́ mo mọ̀ fi àkókò lẹ̀ fún àwọn tí ó bá ṣe ètò ní kí olúkàlùkù mọ̀ bẹ́tò rẹ̀ lọ. Gbẹ́ngà Adébóyè dé anípẹ́láyà bí ìràwọ̀ máa ń battalion kìnìkan yóò ṣàkírẹ̀ ẹ lọ. ẹ wo ojú ọ̀run ẹ̀ sì tẹ́ fò láì bára ńlá olúkàlùkù ó rèrò tiẹ̀ ṣe rí láyé ibi tí. sẹ́jà wà ń gbà yẹn. ṣe mọ̀ pé ìkùnsínú ó wà. ayé ò gbọ́ ṣe ẹ̀yin gbọ́ ta ló kun tẹ́ntẹ́n sí létí. ẹ̀yin torí pé àwa wà nù ilé la mọ̀. kun tẹ́ntẹ́n. dákun tẹ́ntẹ́n. má dọ̀gbọ́n. ó tó ní torí mi wà níbẹ̀ ìjọ tó wá bá wọn ṣe dábìlì. pé Tinubu tá ń kun tẹ́ntẹ́n sí létí. mọ́lọ́ mi ń fún mọ́lọ́ mi ń fún. bẹ́ẹ̀rù sí ẹnìkan kunu tẹ́ntẹ́n. ó ti di rọrùn báyìí. ẹ ṣe mọ̀ pé ẹ ṣe rí ẹ mọ̀jà tara wa Ambrose Somide àti bàbá Agbọn wọ́n gbà pé ọ̀gá ni Gbẹ́ngà Adébóyè. ó parí. ṣùgbọ́n ṣe mọ̀ pé níbi wọ́n ní erin ìfọn kọ́mọ rẹ̀ ó fọn. èèyàn mi dáadáa ni Ambrose Somide. ayé ò ní bàjẹ́. òun ló dá iléeṣẹ́ rédíò Smile FM lẹ̀ lójú òdúlẹ̀kọ̀. tàlẹ́ tó ń sọ tó sì kejì. bàbá Agbọn Bashir Ẹ̀sà ọmọ Gbẹ́ngà Adébóyè dáadáa ni ṣe mọ̀ pé àwọn náà ti dẹni ara wọn. wọ́n á ní dẹni ẹ̀yìn. àmín iwájú lẹ́yìn mọ̀ lọ láyé. bàbá táwa náà tó wá jẹ́ àìsàn olórí nídìí bàbá burúkú àmín bọ́mọ kan bá mú wá fún ọ lónìí ó fẹ́ fẹ́ gbàdúrà lẹ́fún. bẹ́ẹ̀ ni wàláhì tàláhì ẹ sọ̀rọ̀. mo sọ now ọ̀rọ̀ yẹn ti wá jà rìnrìn kéèyàn wá bọ́ sórí rédíò torí mo fètò lẹ̀ fáwọn tí ó bá ṣètò nǹkan tó bẹ̀rẹ̀ tèmi ni o lónìí àwọn èèyàn máa ń sọ pé èyí lè dé sòtè ẹnì kankan ò ní dá sètò ó sì dá gbogbo ẹ̀ ṣe pa láti bẹ̀rẹ̀ lópin. wọ́n dá sètò ni. iṣẹ́ mọ̀ pé ó máa ń ṣe segment fáwọn èèyàn ó wá mọ̀ọ́mọ̀ kò wá fi ẹnikẹ́ni sí pé ń bẹ lára mi bíi ti wèrè kọ́. wọ́n wá pèpèpèpè. olúkálukú náà ó padà rí èrò tiẹ̀ nítorí ayé ẹgbẹ́ òní rédíò báyìí là ń gbọ́ èèyàn ni wọ́n ń gbọ́ ní ìsìn bíbó ìgalà wà lọ station tí ò popular àwọn èèyàn tẹ̀lé. wọ́n tẹ̀lé mi dé station tí n bá wà. torí pé àwọn tiẹ̀ o mọ̀ wọ́n mọ̀. station tí mo wà ni wọ́n tẹ̀lé ń débẹ̀ ni. so bó ṣe rí mi. wọ́n ti ń gbọ́ wọ́n sì máa ti ń fẹ́. ọlọ́run sì ni wàá ṣe nísìn private radio station tó pọ̀ olúkálukú ó jẹ tiẹ̀ kò sí ẹnìkan tí ó fẹ́ràn. ẹsẹ̀ kankan wọ́n sùn kankan lẹ́yìn. rárá ǹjẹ́ yóò tá a gbé jẹjẹ yá ìṣemọ́jẹlẹ. òórùn ìmọ̀ gbọ́rí lọ́dọ̀ Gbẹ́ngà àti àǹkóṣe kan ti rùn. ọ̀sẹ̀ kọ́ ǹjẹ́ yóò jẹ ni ẹ mọ̀ dàrú ǹjẹ́ yóò jẹ ni. ẹ bá wa gbóúnjẹ ilẹ̀. ẹgbẹ́ oúnjẹ wa á jẹ nǹkan lónìí yàtọ̀ sí mọ́lẹ̀ yìí. mo dúpẹ́ lọ́wọ́ yín gan. ẹ ṣeun. ṣùgbọ́n ẹsẹ̀ mi. lọ́nà wo mo pẹ́ n tó wá. kí ló dé tí nígbà tẹ́ ẹ wá tí mo ju yín lọ lọ́jọ́ orí. wàláì Shina Peters àti Michael Jackson ò súnmọ́ra wọn ọ̀nà jìn. mọ̀ bá mo ju yín lọ nípò. gbogbo ẹ̀ ni. mọ̀ bá mo lówó ju yín lọ. gbogbo ẹ̀ ni èyí yóò mọ bá gómìnà nìkan mọ̀ lò ó lọ. bẹ́ẹ̀ ni ẹ bá gbọ́ mo wá bẹ̀ yín mo wá yín dídí tẹ mo wá bá yín lé màá fáìn yín lé ni. ẹ̀yin aráalé ẹ má bínú kì í ṣe ìfẹ́ ọkàn mi láti mọ̀ dáhùn bó lẹ́ ṣe pè mí tí orí mélòó mo ní ká gbà pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ tẹ́ ń wo ètò yìí ẹ mọye yín káwá dá orí kọ̀ọ̀kan jọ ṣé orí tèmi tó ti ẹ má bínú torí Ọlọ́run ọ̀nà ló pọ̀ mo sọ lẹ́ẹ̀kan mo ní ọ̀nà ló pọ̀ tí òjò ọkùnrin ó lọ mú ọkùnrin sì lọ mú omi ni ò sí bẹ́ẹ̀ omi wà ń bẹ kò tọ́ mọ́ mu ni. ẹni gẹ́nẹ́ yìí. àmín. mo kí n lọ́pọ̀lọpọ̀. àmín mi ò sì ní wẹ̀yìn náà tì. àmín o. bẹ́ẹ̀ bá kú ní sẹ́ lo 70 mọ́tìlẹ̀ mọ́ lọ láyọ̀ àtàlàfíà. kí n tó wá máa lọ mo fẹ́ gbà yín nímọ̀ràn. okay. mo jẹ́ ambassador fún iléeṣẹ́ kan. bẹ́ẹ̀ni. èmi ò ṣe rí mi bá tó ń talẹ̀ ẹ̀rù wọn máa ń bà mí ní ká má bàa ló kọjá. bẹ́ẹ̀ni. pọ̀ mú rí ọmọlúàbí lónìí ni o tó bá tẹ́ bá ṣe kàtàkàtà lọ́la. ẹ sọ Awíkóńkó ni wọ́n. wọ́n sọ fún wọn pé nǹkan ṣe ọ́ Zenith Real Estate and Properties Limited. wọ́n talẹ̀. ń gbó wọn wà. ní Ìdó. lẹ́lẹ́mẹ̀hún lọ́nà Èrúwà. Achievers estate wọn dún bẹ́ẹ̀ 1.6 million ni wọ́n gbé sí méjì 800,000. báyìí o lè san lẹ́ẹ̀mejì lọ síbẹ̀. fóònù nọ́mbà wọn. wọ́n ń bẹ ní Mọ́níyà Ìbàdàn ìdojúkọ IITA nígbàgede bẹ́ẹ̀. nọ́mbà wọn ẹ máa rí lábẹ́ tàbá parí ètò yìí. ẹ tó lówó má fowó jóná o ẹ kájọ má fàjọ ṣòfò akájọ rà fún ẹran bó bá dọ́wọ́ rẹ owó jó nǹkan. èyí tí Gbẹ́ngà fowó jó làárọ̀ èdè ni. tí o bá ṣe nǹkan kan àdéhùn gbogbo nǹkan ọmọ tó láyé wọn àsínú olòṣì. bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀ dá gbogbo tí à ń ṣe lọ́sẹ̀ àyè tẹ́ ẹ kọ́lé 150 houses ń bọ̀ lẹ́ẹ̀mẹ́ ẹgbẹ̀rún ọ̀run kọ́ ṣùgbọ́n agbọ́dọ̀ nílé. bẹ́ẹ̀ni wọ́n ní ti Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ṣùgbọ́n mélòó ló pín dọ́dọ̀ rẹ̀
wọ́n tọ́ka sílé bàbá rẹ pé ilé bàbá mi bẹ́ẹ̀ mi ṣe ń tọ́ka sílé bàbá bó lọmọ tiẹ̀ ó ṣe tọ́ka sí pélé bàbá mi. bàbá tiẹ̀ náà ìyókù nu ẹ sọ́kọ́ ìfún wáyé. Orúkọ tèmi ni Ọláyínká Ọláyanjú, àwọn kan máa pè mí ní Mọ́gàjí Ọ̀yẹ́lá. Mo jẹ́ agbóhùnfàsáfẹ́fẹ́, mo tún bá ilé iṣẹ́ kan dòwò pọ̀ tí wọ́n ń ṣe ewé àtegbò. tó bá dákọ̀ ẹ̀. Mo ń bọ̀ lórí ìyẹn ńjọ́ mi, màá padà wá ńjọ́ mi ká sanwó ìyìnjà herbal extract. Ọlọ aradúró ẹyẹ iná ìwò bàbá yìí bó ṣe dúró rí ìgbà tí má gbá sára báyìí. ojú òkìlẹ̀ ara ó náà gbogbo ara náà ni. gbogbo ẹ̀ náà a ṣe ń padà bọ̀ máa wá odidi ètò kan tí wàá fi tó lórí. ètò kan náà lè tó iná. bẹ́ẹ̀ ni a wà fi ètò abẹ́ mi tó tẹ́ wá yìí. ẹ̀kọ́ wa ẹni à ń sọ̀rọ̀ rẹ̀ gan parí ẹ̀. ẹni à ń sọ̀rọ̀ rẹ̀ gan kì í ṣe ọmọdé. ire o nọ́mbà tí gangan. ọ̀tá ẹni tó bá fẹ́ pè mí 08072991935. lẹ́ẹ̀kan sí. 080. ilé ọmọ mi. 72991935. a tún fi lè pàdé ńjọ́ mi lágbára Ọlọ́run. Gbóyèga làwà lórúkọ mi o sọ̀rọ̀sọ̀rọ̀ ló pàdé sọ̀rọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ bá sọ̀rọ̀sọ̀rọ̀ láì dá ti jọ ń sọ̀rọ̀ nígbà tí wọ́n jọ ń sọ̀rọ̀ kó tó di pé sọ̀rọ̀sọ̀rọ̀ kan tẹ́rí gba sọ tó kú láàyè tó di sọ̀rọ̀ tó dẹni sọ̀rọ̀ lọ́rùn tọ̀rọ̀ rẹ̀ ọ̀tán mọ́ níbi tí ọ̀rọ̀ ti tàn kálẹ̀ tí ẹni tó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ tó ń bá mi ń sọ̀rọ̀ lórí ètò tó ẹ́ pé ọ̀rọ̀ là ń sọ tá a fi ń dìyàn tá a fi kọ́lé ọlọ́rọ̀ kalẹ̀ tí o gba ẹ̀sìn gbọ́ ọ̀rọ̀ wa tí a fi ń sọ̀dọ̀ wọn ayé wọn láàyè ọ̀rọ̀. Gbóyèga làwà lórúkọ mi Básọ̀rọ̀ Àmọ́tódé ilẹ̀ Yorùbá Ajíbèdè Dálà nílẹ̀ Ìbàdàn. Mo kí lọ́pọ̀lọpọ̀ kò ní bàjẹ́ á tún máa fún yín ní tuntun láìpẹ́. Nọ́mbà mi tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ yóò máa lọ lábẹ́lẹ̀ ẹ lè sponsor ètò yìí ẹ lè gbéṣẹ́ Olúyọkọ fún wa ọmọdé pẹ̀lú Olúyọkọ. èmi ò mọ àfitẹ́ bá sọ Yorùbá sùn. MC Jọ àtàtọ́kùn ètò Olúyọkọ ibi ojú ọjà gẹ́gẹ́. ẹ máa retí yín o. Gbóyèga executive assistant to the governor of Oyo State on culture ìṣẹ̀ṣe wa ò ní bàjẹ́. Àmín. Kàchí Gbóyèga ọ̀run rẹ̀ o. Thank you.